Ẹ kú déédéé wòyí, bó o lójú ọjọ́ ti rí lọ́dọ̀ tiyín. Ǹjẹ́ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa a máa sọ̀rọ̀ lórí lẹ́tà wí tí ó jẹ́ lẹ́tà ìkẹrìnlélógún nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Àmọ́ kí a tó sọ̀rọ̀ nípa lẹ́tà yìí, à ń kí yín káàbọ̀, a ní ẹ kú ọjọ́ méjì mẹ́ta, ẹ kú àkókò yìí, ẹ kú bójú ọjọ́ ti rí. Ṣé òòrùn ò pọ̀jù, ṣé òjò ò pọ̀jù, ṣálẹ́ lẹ́yìn wà lọ́dọ̀ yín ni, àbí òwúrọ̀, àbí ọ̀sán, àbí ìyálẹ̀ta. Ǹjẹ́ gbogbo àkókò yòówù tí ẹ̀yin lè wà ní àdúgbò tiyín, à ń kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti ń yẹ ẹ̀kọ́ èdè Yorùbá wò nínú èdè, àṣà, ìṣe, lítírésọ̀ àti oríṣiríṣi ẹ̀kọ́ èdè Yorùbá. Lónìí, a ní a fẹ́ máa sọ̀rọ̀ nípa lẹ́tà kẹrìnlélógún nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tó jẹ́ lẹ́tà wí. Lẹ́tà wí yìí ọ̀kan pàtàkì lára àwọn kọ́nsọ́náǹtì èdè Yorùbá ni. Lẹ́tà yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a máa wà láàárín, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé òfin tí ó de fọnọ́lọ́jì èdè Yorùbá ni pé kọ́nsọ́náǹtì tí ò bá ti ṣiṣẹ́ aránmúpè kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Àmọ́ lẹ́tà wí yìí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín, kò kàn lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá ni nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè. Lẹ́tà yìí bákan náà kò lè gbàmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù. Àmọ́ inú onírúurú ọ̀rọ̀ Yorùbá ni a ti lè bá lẹ́tà wí pàdé. Bí àpẹẹrẹ, a lè bá pàdé nínú wàhálà, nínú wọléwọlé, nínú wúrà, a lè rí nínú wàrà, ó wà nínú wèrè, ọlọ́run má jẹ́ aya wèrè, ó san kò san, ọlọ́run má fi wèrè dán wa wò. Nínú àwọn àpẹẹrẹ tí a ti kà wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ mìíràn ni a ti lè bá lẹ́tà wí pàdé nínú èdè Yorùbá. Ǹjẹ́ kí là ń sọ? A wí pé lẹ́tà wí òun ni lẹ́tà ìkẹrìnlélógún nínú àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a máa wà láàárín, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé kọ́nsọ́náǹtì pọ́nbélé ni, kò sì ṣiṣẹ́ aránmúpè. Bákan náà kò lè gbàmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù. Ǹjẹ́ kí dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge, kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Kí ó tó di ọjọ́ míì tí a ó máa mú àkọ́tún wá fún yín, ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i, ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic ni à ń lò, lórí Facebook Yorùbá Clinic. Bí ẹ bá fẹ́ yẹ̀ wá wò lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Ẹ̀rọ ayélujára wa ní www.yorubaclinic.com níbi tí ẹ ní àǹfààní àti darapọ̀ mọ́ wa kí ẹ sì kọ́ èdè Yorùbá. Bóyá àwọn ọmọ yín fẹ́ ṣiṣẹ́ àmúrelé ni àbí wọ́n kàn fẹ́ mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá, ẹ kàn tẹ̀lé wa lórí àwọn ayélujára wa ká jọ gbé èdè Yorùbá yìí lárugẹ. Ǹjẹ́ kó tó di àkókò míì tí a máa pàdé, èmi Ọlánrewájú Àyìndé Ọláìyá wípé ẹ wà ní àlàáfíà.